Ọlọ́run ló mọ̀ ọ́, Ọlọ́run ló mọ̀ ọ́, ohun tí wọ́n sẹ́nìkan kedere ni lójú Ọlọ́run eléyìí tún yà mí lẹ́nu. Ìwà wo lẹ́kọ̀ sí òbí ohun tó bá wọn lórí ìṣàròjà ayé ọmọ. Ohun táwọn kan ò ní mọ̀ o, àwọn kan ní wọn ò mọ̀ lò. Tibitire ládàlẹ̀ ayé, ẹ má jẹ́ kó bí rárẹ̀, ẹ má jẹ́ kan sọ́nà ni o. Ó mà ga ọ, ohun tó ta kókó o, tó ta kókó lójú wa kedere ni lójú Ọlọ́run ká máa wòye. Ọlọ́run ló mọ̀ ọ́, Ọlọ́run ló mọ̀ ọ́, ohun tí wọ́n sẹ́yìn. Bẹ́kún kọ pélé ta ló lè sọ, ó bá kàbàjá ta ló lè mọ̀, àfàmàwò márò tí ò gbọ́dọ̀ wí. Eléyìí gàgàrà ó ta kókó ta ló lè tú. Kò má dá, kò má dá, kò má dá, kò má dá, ẹ jẹ́ ká tọ́jú òbí wa, wọ́n jìyà lórí wa. Ọlọ́run ló mọ̀ ọ́, Ọlọ́run ló máa mọ̀, Ọlọ́run ló mọ̀ ọ́, Ọlọ́run ló máa mọ̀ ohun tí wọ́n sẹ́nìkan kedere lójú Ọlọ́run eléyìí tún yà mí lẹ́nu. Ṣínà ìràwọ̀ bóyá lẹ́kọ̀ọ́ sí òbí ohun tó bá wọn lórí ìṣàròjà àwọn ọmọ. Ẹni bá ṣòun ẹnìkan ò ṣe rí àbígbẹ̀yìn bó ti máa rí. Màmá ṣe lògùn mọ́mọ́ o, ṣe ohun tó ń bẹ níbi ọ̀rọ̀ yóò. Ká má kánjú pilẹ̀ ọ̀la, àkànjú wa yàwó. Ẹ dákun òun kò ní lọ, ẹni bá ṣòun ìkọ̀kọ̀ yóò padà dára ẹlẹ́bi ni. Ṣé rí gbẹ̀yìn o, Ọlọ́run ló mọ̀, ṣé rí gbẹ̀yìn o, Ọlọ́run ló mọ̀. Lórí bá kún wọn mọ́ ránṣẹ́ palábẹ́ wá o. Tọ́dọ̀ bá kún wọn mọ́ pọ̀ mú ẹ lójú o. Tó bá jẹ́ tó lórí, tó bá jẹ́ tẹ́lẹ̀sà, ẹ ránṣẹ́ pàṣámẹ́. Àwa ló máa fà mí sọ̀rọ̀ tí wí fọ́mọ aláṣẹ jù pé ó bọ́lé. Àwa ló máa fẹ̀nà pẹ̀sà tí wí fọ́lá ìgbèdè pé ó tẹ́tí gbọ́. Káàbọ̀. Bẹ́ẹ̀ni. Ó ní ẹja fẹjọ́ mọ́ bá fàájì wa lọ, ìgbà tí ń dùn yí Ọlọ́run ọba níjẹ́ kí gbogbo ìparí máa ń rí lójú. Àrà tẹ́ ẹ̀ bá dá orí ẹ̀yìn àtọ̀bàrà ló jẹ́ lè dá ìran gbẹ̀yìn wọ́pọ̀ àrà. Ìfọ́lágbọ́n ló mọ̀ lójú lè mú lédè. Odò kẹ́yẹ̀ odò àṣà mẹ́lẹ́ afọ̀nìkọ́jà ga o. Sísì dé àlọ́ àlọ́ pẹ̀lú pẹ̀kẹ̀rẹ̀ arúgbó jẹ gbèsè bàbá ta ló máa san o. Orúkú ti dí orúkú ti dì orúkú bí gba ọmọ gbogbo ọlọ́yà ní àjẹ́ o. Orúkú ti dí orúkú ti dì orúkú bí gba ọmọ gbogbo ọlọ́lẹ́ni ti lò ó. Ọ̀pá tí ní kọ́lẹ̀ ó kọ̀rọ̀ òòrò, kí ló kọ́lẹ̀ tó kọ̀rọ̀ òòrò, domi nímire, domi dòrèdò, nímire, domi dòrè. Lúbúlúbú tàbí ọlọ́jà bọ́ bá dalẹ̀, lúbúlúbú tàbí ọlọ́jà bọ́ bá dalẹ̀ o. Tí o bá rọjà bá rajà bọ̀ bọ́ bá di lálẹ́, tí o bá rọjà bá rajà bọ̀ bọ́ bá di lálẹ́. Yóò mú bọ̀, yóò jẹ́ bọ̀, yóò jáde, kí ni jẹ́ kò, kí ni jẹ́ ìṣẹ̀lẹ̀, kí ni jẹ́ ọmọyọ, kí ni jẹ́ àkókò, kí ni jẹ́ òrìṣà, àlàyé ọlọ́run, kí ni jẹ́ ọlọ́run ló lé gbòdò, kí ni jẹ́ àdúrà, kí ni jẹ́ àrẹ̀rẹ̀, kí ni jẹ́ àkókò, kí ni jẹ́ òdìrè, àpọ̀. Kí ni
lówó wá sọ. Kí ni jẹ́ sọ? Àsọ̀bò olóyìn kí ló wọ̀? Ọ̀pá tí ní tọ́lẹ̀ ó kà ó. Kí ló tọ́lẹ̀ tó kọ̀ ó? Kò ní níbi rẹ̀ kò ní lòlèlò. Níbi rẹ̀ kò ní lòlèlò. Ẹ káre. Ọ káre. Adéfúnkọ́ ẹ. Kábíyèsí. Adéfúnkẹ́. Kábíyèsí o. Ìbànújẹ́ òdìdè. Àṣẹ kábíyèsí. Ẹ̀rí mojìmọ̀sájà. Kábíyèsí. Ọmọ wágunwágun. Wọ́n ní bẹ́ẹ̀ bá ń wágun ẹ má wẹ́rìn lójú ogun. Bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ wẹ́rìn lójú ogun. Wọ́n ní kẹ́ ẹ wá kíni? Wọ́n ní kẹ́ ẹ wá kó. Kẹ́ ẹ wá ọ̀ka bàbà. Kẹ́ ẹ wá ìbọn ìléwọ́. Àbí bẹ́ẹ̀ kọ́? Ó kárí ọmọ akọni. Wo bí mo ti joyè yìí náà kò ní hun ẹ́. Àṣẹ kábíyèsí. Àṣẹ. Kò ní hun ẹ́. Àṣẹ kábíyèsí. Wàá jẹ́gun títí láéláé. Àṣẹ. Ojúkójú ò ní wò ẹ́. Àṣẹ kábíyèsí. Bẹ́ẹ̀ ni wo bí ó ti ń dùn kò ní bàjẹ́ o. Àṣẹ. Àṣẹ. Inú mi dùn bí inú tiẹ̀ náà ṣe dùn léde nítorí ipa ribiribi eléyìí tí o ti ń kó nínú olóyè. Bẹ́ẹ̀ ni wọn kì í kàn déédéé fi oyè tayọ̀ lọ́rẹ tí ò bá jẹ́ wípé ó ní ipa àti àmì nínú ìlú náà. Nínú ìlú yà mọ rírì ẹ̀ pàápàá jùlọ èmi fún ara mi mo mọ ipa tí ò ń kó ó wú mi lórí inú mi dùn torí bínú tiẹ̀ ṣe ń dùn lénìí inú tèmi fún ara mi dùn jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni ẹ torí ẹ bá wú tó fẹ́ràn nǹkan rẹ kó bá mi pàtẹ́wọ́ fún un. Pẹ̀lú ìdùnnú àtayọ̀ òun fi dúró tiẹ̀ ó nínú wọn fi dùn pé dandan ìwọ ṣáà ló gbọ́dọ̀ jòyè yìí kò dẹ̀ ní bàjẹ́ fún ẹ. Adéfúnkẹ́ ẹ̀rí mo jẹ́ ọmọ wágunwágun wọ́n ní ẹ bá máa wẹ́rìn lójú ogun bẹ́ẹ̀ bá wá fẹ́ wẹ́rìn lójú ogun wọn ni kẹ́ ẹ tọ́jú apó àbí bẹ́ẹ̀ kọ́ kẹ́ ẹ tọ́jú ọ̀ka bàbà kẹ́ ẹ wá mú bọ́ọ̀lù léwọ́ kékeré kẹ́ ẹ mú dání àbí bẹ́ẹ̀ kọ́ wo bí o ti joyè yìí ná àbó gbọ́ o ti jẹ́ gan-an ó ti ń dùn ó ti ń dán kò ní bàjẹ́ alẹ́ ò ní padà sẹ́yìn àmọ́ bó ṣe wá ń dùn yìí má gbàgbé lé wọ́n ní tá a bá gbálé tá a bá gbáta ibo là ń darí ẹ̀ sí àtàn ni kò sí bó ṣe lè wù kó rí tá a bá lọ tá a bá bọ̀ ilé là padà sí má gbàgbé lé o kò dẹ̀ ní bàjẹ́ fún ẹ títí láéláé Apètùtù ètò kù dọwọ́ àgbà. Ó dọwọ́ àwọn àgbààgbà. Kábíyèsí. Gbogbo aráàlú mo kí yín o. Ṣé ẹni tí ì bọ̀? Kábíyèsí. Ẹni fi á. Yẹn ni pé kí n fi ewé òyà lórí. Ìyá wa. Òyà mọ́rí o. Àṣẹ. Ìyá wa. Òyà mọ́rí. Àṣẹ. Bẹ́ẹ̀ ṣe ń jẹ́lé ẹ̀ tún jẹ̀ mí. Àṣẹ o. Ẹ kábíyèsí o. Kẹ̀sìkárelé o ẹni ayé yẹ lọ́rùn yẹ. Adéfúnkẹ́ o. Kẹ̀sìkárelé o ẹni ayé yẹ lọ́rùn yẹ. Ó yá kẹ̀sìkárelé o ẹni ayé yẹ lọ́rùn yẹ. Adéfúnkẹ́ o. Kẹ̀sìkárelé o ẹni ayé yẹ lọ́rùn yẹ. Olúfúnkẹ́ o ìwọ lọ́mẹ́rin mo jí ọmọ sájà ọmọ eléwé lájúra wọn lọ òróró mọ́rò tẹ̀rìn wágún àní ẹ mọ̀ wẹ̀rin lógún ẹni tí ò wẹ̀rin lógún ẹni kó tọ́jú àpò idẹ ẹni kó ní wọ́n fa bàbá ẹni kó ní bàjí pèrè nínú ilé ẹtú wá ní kó látàwọn ẹni tí wọ́n fi ń lẹ́mọ lójú ogun tó láwọn lọ́mọ èjìkan tó yà dínà ní gbogbo lọ́wẹ́ tí ó jẹ́rú ẹlẹ́rìn oróko tí ó jẹ́ wọn fẹ́ ẹlẹ́rìn oródò ògbójú ẹlẹ́rìn ẹlẹ́rìn mú dá wá bọ́ ti ń gégi lọ́wọ́ igi wá dún karara igi dún kororo igi dún yàyún igi dún yòyà igi dún mọ́gẹ́mímọ́ igi dún fimi sílẹ̀ ọjàre òun afọ́jú àtòdì àwọn ni wọ́n kọ́kọ́ jùdá sílẹ̀ wọ́n mórí wọgbó ó wọ́pọ̀ àwọn méjì ní Aláàfin Ọ̀yọ́ lé. Ọlọ́run ló mọ̀ ọ́.
sẹ́nìkan kedere ni lójú ọlọ́run eléyìí tún yà mí lẹ́nu ìwà wo lẹ́kọ̀ọ́ sí òbí ohun tó bá wọn lórí ìṣàwọ̀jà ayé ọmọ. Ta ni ẹ? Kó wọlé o. àwọn kan ní wọn ò mọ̀ lò tìbítìrẹ ládàlẹ̀ ayé ẹ má bẹ́ẹ̀ kó bóyá rẹ̀. Bàbá ò lára yín. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé ẹ sùn dáadáa? Mo sùn dáadáa. Ìwọ náà ńkọ́? Ṣé o sùn dáadáa? Bẹ́ẹ̀ni. Tọ́ kí ló fẹ́? Márùn ló lóun pé nọ́mbà yín pé ẹ gbé kọ̀. Márùn. Ó lè jẹ́ ìgbà tí mo ń pray. Lóòótọ́ ni. Kí ló fẹ́ kí n ṣe fún ọ? Ìyá àgbàlagbà kan wà lẹ́nu géètì. Ó wá lóun fẹ́ béèrè bóyá ilẹ̀ ní kó wà. Ìyá àgbàlagbà. Báwo ló ṣe rí? Wọ́n dàgbà tẹ̀. Ok, ẹni kó wọlé. Ní kó wọlé. àfàmàwò márùn tí o gbọ́dọ̀ wí. eléyìí gàgàrà ó ta kókó ta ló lè tú. kò má dá ẹ jẹ́ ká tọ́jú òbí wa wọ́n jìyà lórí wa. àkójúmọ́ mi. Ẹ káàárọ̀ mọ́. Olóyè ẹ káàárọ̀. Ẹ dìde mọ́. Ẹ ṣeun. Ẹ káàárọ̀. Ẹ ṣeun. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun. Bẹ́ẹ̀ ni ẹ dákun ẹ má bínú pé ó ṣàárọ̀ kùtùkùtù mo mọ̀ọ́mọ̀ ni o mo mọ̀ọ́mọ̀ wá jí ká yín mọ́lé ni kẹ́ lè ráyè fún mi dáadáa. Mi ò wá bínú sí yín rárá. Kí ni mo wá lè ṣe fún yín? Ó jọ pé ẹ mọ̀ mí. Mi ì dá yín mọ̀. Ìyá Fúnkẹ́ ni. Ìyá Fúnkẹ́. Gbọ́, ta ló ń jẹ́ Fúnkẹ́? Èmi náà mọ̀ ọ́. Fúnkẹ́ tẹ́ fi joyè láàfin lánàá ọmọ Fádáhùnsí. Ìyá wa. Ẹ pẹ̀lẹ́ wò lẹ ṣe. Ẹ káàbọ̀. Ṣé ẹ bínú pé ó pẹ́ kí n tó yọjú sí i? Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Kọ́ọ̀lù kábíyèsí náà pẹ̀lú nǹkan tó fi pẹ́ kí n tó wọ bathroom. Èmi àti kábíyèsí ti sọ̀rọ̀, mo dẹ̀ ti promise wọn. Although àwọn náà mọ reason tí mi ò ṣe ń lè wá sí coronation yẹn. But ẹ jẹ́ ká ṣe báyìí. Anytime, any day, tẹ́ bá ní ìdìrànlọ́wọ́ mi, gbàyàwó báyìí nílẹ̀ kò lè mi ṣí sílẹ̀ fún yín. Torí ọmọ ìlú kan náà ni wá, àǹfààní dẹ̀ wà tá a lè ṣe fúnra wa. Kò tọpẹ́, Ọlọ́run ló ní gbogbo ọpẹ́. Wàhálà ìwọ́n ṣe ìròyìn ní àbá yìí. Really? Ṣé nǹkan tó dáná sọ ń pa mí o? Nǹkan tó dáná o, ló dáná báyìí. Ìyá ẹ ṣe gan ni. Torí ọjọ́ mi, orúkọ tèmi ni Fádáhùnsí Olúfúnkẹ́ Janet. Ẹ̀yin kọ́? Orúkọ tèmi tí kò tí ì yí padà tí gbogbo ayé mọ̀ náà ni Ìyọlá Odidi Ọmọ tí kábíyèsí ìlú wa tí wọ́n fi jẹ oyè Àpètùtù tilẹ̀ báyìí ló tà wà nù ẹ̀. Ṣé wàá rí bí ẹ bá ṣe ń rí kábíyèsí lápá ọ̀tún ẹ máa rí mi Àpètùtù lápá òsì. That's very nice. Ẹ̀yin kọ́ sà? Orúkọ tèmi ni ẹsẹ Ìgùnwà èmi ni chairman PBU Bayero Progressive Union. Wow, chairman sir. Alága wa nìyẹn. Ẹ pẹ̀lẹ́. Àǹtí, mo rí pé látàárọ̀ tá a ti ń sọ̀rọ̀ ẹ̀ tí ẹ sọ nǹkan kan rárá. Kí lórúkọ tẹ̀yin náà? Olórúkọ yín ni mi. Olúfúnkẹ́. Ìyá wa ṣe rí orúkọ tiwọn Olúfúnkẹ́ Abísómi lórúkọ wọn. Fúnkẹ́ Abísómi. Orúkọ èèyàn mi kan náà lẹ́yìn jẹ́. Ọdún ẹni náà ti olóògbé ń sìn. Èèyàn dáadáa dẹ̀ ni wọn. Gbogbo alẹ́ la ṣe ń ṣèdárò wọn. Ọlọ́run bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Àṣẹ Èdùmàrè. Kò sí wàhálà tẹ́ bá rí kábíyèsí ẹ bá mi sọ fún wọn pé òye àmọ́rí o pé ńgbà tí wọn á tu gbogbo wa lára ànígbà tí wọn náà á yàtọ̀ sí ti àtẹ̀yìnwá ẹ bá mi kí wọn dáadáa
bí èmi á rí yín kẹ́ tó lọ. ṣé rí ìyá wa ìwà tí ẹ wò ẹ má pa wá yín dà o ìwà yín dà o. ẹ ṣé gan ni thank you so much. ẹ jẹ́ kí n lọ fún yín. ẹ dúró ẹ wá. Sky Bank ni o. Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló mọ̀ ohun tí wọ́n ń sẹ́ni kan kedere rí lójú Ọlọ́run eléyìí tún yà mí lẹ́nu ìwà wo lẹ́kọ̀ọ́ sí omi ohun tó bá wọn lò. ó ṣòro fún òkú ọdún mẹ́ta láti farapamọ́ ní sáré. èmi àti yín ti jọ ń bá bọ̀ nsìn ó ti tó ọjọ́ mẹ́ta. ẹ wò kábíyèsí lóòótọ́ woman yẹn ló bí mi lọ́wọ́ wọn ò gbà mí tọ́ rárá o àwọn ló bí mi àwọn ló tọ́ mi àwọn ló gẹ̀ mí ṣùgbọ́n ọ̀pọ̀lọ́ ní tá a bá sọ̀rọ̀ débi irú a máa ń fò ẹ wò kábíyèsí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ sọ pé ẹ jẹ́ ká gbàgbé lórí ọ̀rọ̀ yẹn whatever tẹ bá ṣe fún wọn lóore ẹ gbà pé èmi náà lè ṣe fún wọn bọ̀ kí èmi o kí mú one penny nínú ewu tọ̀dọ̀ mi kí fi ránṣẹ́ sí wọn àlá tí ò lè ṣẹ ni ó dìgbà tí egbò ẹsẹ̀ wọn bá jẹun. wọ́n ní egbò lẹ́sẹ̀. well èmi ò fi ojú mi méjèèjì rí wọn but ìwádìí tèmi ṣe ó fi yé mi wípé wọ́n ní egbò àdáàjìnà ní ẹsẹ̀ so ìdí nìyẹn tí mi lè fún mi ránṣẹ́ sí wọn àwọn ọlọ́mọ ibi tó ń rìn sí tó fi korú ẹ̀ àwọn ọlọ́mọ ibi tó ń jẹ̀ sí tó fi irú àdánwò yẹn kàn wọ́n ẹ wo kábíyèsí ṣé ká gbàgbé tí wọ́n yẹn. ká gbàgbé ẹ. bẹ́ẹ̀ ni kábíyèsí. You mean finally ká má sọ̀rọ̀ pa ẹ̀ mọ́? Okay, no problem. Kò sí wàhálà. No problem. Understand. Okay, and one more thing. What's that, kábíyèsí? Báwo ni nǹkan tí a jọ sọ lórí fóònù? Kí ló rò sí? Kábíyèsí, ṣe tọkọ. Exactly. You see, Fúnkẹ́. Kábíyèsí. Èmi àti ẹ jọ mọ̀ pé you are big. You know, not by size, but in everything tí Ọlọ́run ṣe fún yàn, you understand what I'm trying to say. Kábíyèsí. And ní position tó wà yìí, àmì ní level tó wà yìí, kò wá ní jẹ́ nǹkan tí ò tó nǹkan, òun ló máa fi fún àwọn èèyàn láǹfààní láti máa nàka àbùkù sí ọlá tọ́lọ́run fún ẹ. Level tó wà yìí jọ torí Ọlọ́run bá mi gbìyànjú láti wá nǹkan kan ṣe sí yẹn. Please. Kábíyèsí. Ṣé wàá rí torí level tẹ́ sọ yẹn ló jẹ́ kó ṣòro fèmí láti lè dẹnu kọ ọkùnrin. Èmi ò lè wọ́kùnrin lọ, ọkùnrin ló máa wà mí wá kábíyèsí. To be sincere, you're right. You're very right. No. Nílẹ̀ Yorùbá gangan, àmì culture wa gangan kò fàyè gbà á wípé obìnrin ló máa lọ kọ ẹnu sí ọkùnrin. But we're in a modern world. And I know you understand what I'm saying, Ada. Please, I want you to be smart enough. Jẹ́ ká tètè wá nǹkan ṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Jọ bá mi gbìyànjú ẹ̀, please. Wá kábíyèsí, tó bá tó àsìkò, ìrọ̀rùn báyìí ló máa bá dé. Oh yes, ìyẹn tún wà bẹ́ẹ̀. A ṣe ṣe. And one more thing. Ṣé ìgẹ́ta bá rí ọkùnrin tó láyà tó bá wá ṣe lè consider ẹ̀. Kábíyèsí, ṣe rí àyà yẹn gangan ní kókó. Kí ló ṣe mí máa consider ẹ̀? Good. Bẹ́ẹ̀ àbí ṣe ní candidate lẹ̀. Mo ní màá kó gbogbo ẹ̀ sí lára àgbà wá èèyàn gidi dẹ̀ ni. Àbẹ́yìí ni kábíyèsí. Tó bá gèmí ni fúnra mi màá gbẹ́sẹ̀ lé àti mọ́tò àti gbogbo ní màá kàn gbé ní kábíyèsí gbẹ́sẹ̀ lé. Ẹ jọ̀ọ́ ẹ má gbẹ́sẹ̀ lé ẹ má jẹ́ kí àwọn olórí láàfin kọ́ fún mi ní ìwọ jẹ. Point of correction. Yes kábíyèsí. Olórí kan ni mo ní. Ilé tó máa yọ wá yẹn náà. Please take to that. Please. It's a very vital point. We need to work on it. I will work on it kábíyèsí. Yeah, no problem. No problem. Láàfin lánàá. Ok, ìwọ máa parí lọ ṣe nǹkan tó ń ṣe ń tiẹ̀. Ṣó ti wọ̀?
Màmá, abẹ́yìn ni àwọn èèyàn ń pè ní ìyá ẹlẹ́kọ̀ọ́ tí ń gbé nílé arówó ògùn lókè àmàlà. bẹ́ẹ̀ ni èmi ni ní ìhun ẹlẹ́kọ̀ọ́ rẹ̀. rumors ni mo pè gbogbo tí wọ́n sọ káàkiri ojú agbo lánàá pé ìyá ẹ̀ ń gbé nílùú wa yìí mo ní èmi ò gbàgbọ́ àmọ́ kí ló wá dé ṣé ń jà ni. ìjà àjà. kò ṣe wá mú yín sọ́dọ̀ kẹjọ máa gbé. èmi náà mọ o n ò mọ ẹ̀ṣẹ̀ tí mo ṣe Fúnkẹ́ o. ó ga ọ ṣé máa wá sọ́dọ̀ yín ṣá. rárá o kódà bí mo bá pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gan pé bóyá kó fi nǹkan díẹ̀ ránṣẹ́ sí mi a mọ̀ pé kò sí nǹkan kan lọ́wọ́ òun bóun ò níṣẹ́ àfi bí gbogbo ìlú ṣe à ń pariwo Fúnkẹ́ lọ́tún òun ló ṣe léyìí o Fúnkẹ́ ló sì òun ló ṣe tọ̀hún o èyí tó wá burú jù ní tàná yìí o nígbà tí Buraimo wà pè mí nídìí àkàrà tó pé kí n wá wo ọmọ mi lórí ẹ̀rọ amóhùnmáwòrán nígbà tèmi náà débẹ̀ tí n ó rí Fúnkẹ́ mo bá rọmọ mi bí ti ń náwó yàlà tí ń náwó yàlù fọlọ́rin lólórin náà ń pariwo rẹ̀ ní ìfọ́n rere rẹ̀ tán. ọ̀gá ẹ sì lẹ́yìn lẹ́bi Fúnkẹ́. olóyè èmi mú bí ọmọ àyà mi méjèèjì tó mú rèé. ṣẹ̀ràn gbọ́ nǹkan tí mo mì ní pé kò ń ṣe pé bóyá ọmọ àbúrò yín tàbí ọmọ ẹ̀gbọ́n yín bóyá ẹ sì gbà á tọ̀ ni tẹ́ fi wá sọ pé ọmọ yín ni. olóyè alẹ́ mi mo bí nǹkan mi mo bí Fúnkẹ́ ẹ wò bẹ́ẹ̀ bá ráyè ẹ tẹ̀lé ń ká lọ sílé arówó ògùn àwọn tí mo tọ́jú wọn bí Fúnkẹ́ fún Fádáhùnsí wọ́n ń bẹ láyé wọn èkú. ó dà ṣé ẹ̀yin pẹ̀lú wọn máa ń pera yín lórí fóònù. a mọ̀ pé ẹ dúró mọ̀ bọ̀ ẹ ní sùúrù fún mi. ó dà pé ẹ fẹ́ gbà mí gbọ́ ẹ dákun ẹ bá ń wo Fúnkẹ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kẹ́ bá ń pè. Fúnkẹ́ lè fi sọ ya. ṣé o nìkan ni Fúnkẹ́ tó wà ń bẹ̀. mo ti ń dá ilé báyìí spíkà mo fi sí o kí a lè gbọ́. ọkọ mi ẹni mo jẹ́ mọ̀ sáájà ọmọ wágun kí ọmọ mọ̀ wẹ́rìn lójú ogun bó o wá ní ìyá mọ̀ ń jẹ mí bí mo wà yìí wo ẹsẹ̀ tí ń dùn mí yóò jẹ́ ráyè ṣiṣẹ́. mo ní báyìí lórí ẹni tí mo fẹ́ mi jẹ́ mo ṣàtọ́fẹ́ ní pẹ̀sùn ìwò tí mo wá ti parí màá wá ní ìsinmi. ó dáa kò burú o kẹ́ ẹ mọ́ ṣe jẹ́jẹ́ o ò ní ṣubú o dàbọ̀ ọkọ mi. ó rẹ̀ lẹ́gbọ̀n wò. tọ́ màmá ṣe rí Fúnkẹ́ tí àfìjòyè lánàá nílùú Fúnkẹ́ tí yín kọ́ lóòótọ́ orúkọ papọ̀ Fádáhùnsí náà lòun náà ń jẹ́ kì í wá ṣe Fádáhùnsí tọ̀dọ̀ yín Fádáhùnsí tẹ́lẹ̀ ìyá tiẹ̀ báyéró náà ti wá kò ń ṣọmọ olúwa rárá kábíyèsí kan wò pé tọ̀ iṣẹ́ tóun ṣe tóun rí tí tó ṣe fáwọn ará ìlú ló fi dá lọ́lá ló fi dá lórí ìbálànà ìyá tiẹ̀ wà ń bẹ̀ ìyá wà ń bẹ̀ lánàá ó ló ṣe ìyá mi lẹ́nu nígbà tẹ́ wọlé pé ẹ̀yin ni ìyá Fúnkẹ́ o kò ń ṣe Fúnkẹ́ tí. kì í ṣe Fúnkẹ́ tèmi. kò bú. ẹ ṣe bàbá kí ni kàn fi ṣe yín lálejò. ẹ mọ̀ ṣe yọnu. àjíjẹ wà lé o ilé olóyè lẹ wà. ẹ ṣeun. ó dà ó ti máa give blend lé jù bẹ́ẹ̀ náà ló sọ lánàá pé mo rí òní rẹ́kọ̀dù tó ju tàṣẹ mẹ́gà lọ. ṣé mo parọ́ ni. gbẹ́nu sọ̀rọ̀ jọ. mo gbẹ́nu wáyìn jọ. èmi. kí ló fẹ́ ṣe. àbó òwò ojú ni. má dá lóhùn jọ. wọn máa já argument lásán ni. ẹ ti máa kí ìjọ méjèèjì. ẹ wo má dá lóhùn. àbó gbọ́ nǹkan tó pònú Ìyábọ̀ sọ ni. kí ló sọ ìwọ ni òpónú. èmi mo dọ́rọ̀ lẹ́ o mo ní nínú ọba Dáìsí ọba tuntun tó ẹsẹ̀ jẹ nílùú wa yìí àti Fúnkẹ́ Fádáhùnsí yèyé màmá tuálè ta ló lówó jù ló bá lanu gbà ó ní ọba Dáìsí.
kí ni response wọ̀ wá fún. èmi ò fún lésì torí mo mọ̀ pé inú ẹ̀ jàn èmi ò fẹ́ lè lésì. ṣé ẹ mọ̀ ẹ méjèèjì ẹ jẹ́ kí n já yín tán gbogbo wa la mọ̀ pé àwọn méjèèjì tẹ́ ń sọ yìí wọ́n ní owó Ọlọ́run dẹ̀ bless wọn you understand èmi ò mọ why tẹ́ fi wá ń gbé ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ nígbà gbọ́ ọtí. accepted gbogbo àlàmọ̀pọ̀ ló ń bùkún àwọn méjèèjì but ìkánjú kan lọ tójú ẹ bá tiẹ̀ fọ́ tó ń ríran tó ń wó báyìí o ò rí ẹṣin tán sí tẹ̀lé ọmọ mi ni Rolls Royce o mọ iye tán ń ta ni o tún wá jẹ́ mẹ́ta wine white black wọ́n tún wá customize ẹ̀ oyin sì ni Fúnkẹ́ 1 Fúnkẹ́ 2 Fúnkẹ́ 3. gbẹ́nu sáhùn Fúnkẹ́ 1 Fúnkẹ́ 2 Fúnkẹ́ 3 èló ló ń tà. ok èló náà ń tà Africa King mélòó ló ní irú ẹ̀ yàtọ̀ sí iye ọba àti di Olúgbọ̀fìlà jẹ àti ọba Ògúnwùsì ẹni ìtàn Ọọ̀ni of Ifẹ̀ ọba wo ló tún ní irú ẹ̀. ó yẹ kọ́ lọ́rọ̀ èló ló ń tà. over 200 million naira. èwo ni gbòòlà ibi tí o bá ti sílẹ̀ láti jiyàn jákàdì ọ̀yà mú fún ẹ jáde ọ̀yà jẹ́ ká ṣàṣọ jẹ́ ká gọ́gùn ẹ̀ náà ó níye tán tà fóò lè parọ́ fóò lè pa ṣe máa ranjú nìyẹn olóhùn ìyá Messi wèrè wò lọ́jọ́ kó jọ kémi gbẹnu lọ. Ọláìdé eléwo ní jẹ́ Fúnkẹ́. the richest person nílùú wáǹsìn òun nìyẹn mo mí pé ẹni tó lówó jù nílùú wáǹsìn òun ni Rolls Royce 3 báyìí ló ń lò. olówó. Fúnkẹ́ Mami. kí lọ́mọ ni. Mo ti tà tán. ó ti tà tán. Mo ti tà tán. nísìn. Ìbówó ni. ọmọ kú ọrọ̀ ajé èyí tèmi jókòó tì ní òlọ yìí òun ló kúnlẹ̀ rẹ́rẹ́rẹ́ yìí. Òun náà mo ṣe ní kí n tún wá tó eléyìí. wọ́n jà ṣe bẹ́ẹ̀ ń lọ́ọ̀rẹ́ sinmi jẹ́ kí ó wà ńbẹ̀ èmi náà ó rọra mọ́ ta wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ wo màmí ẹ jẹ́ ń gbé lọ tí n bá dé wọn àmọ̀ sí mi papọ̀ wọ́n ṣe wàhálà. ìdáná káàrí ọkọ mi o ṣeun kúkú ọrọ̀ ajé o iyún náà tó fi yòókù lẹ̀ ẹ wá jẹ́ ẹ máa kó gbogbo ẹ lọ. fi bí mélòó kan lẹ̀ fẹ́mi náà. ẹ jẹ́ n kó méjì sí. ó dà báwọn káàrí ọkọ mi. táwọn fi kí ìwọ ọ̀rọ̀ rẹ ló yé mi. àmọ́ wọ́n ní àtìgbéyàwó òtẹ́jọ́ owó ọbẹ̀ ìlú ṣòro bí wọ́n bá lóo ṣètò kó òun wọlé ìwé nǹkan kan ní mọ̀mọ́ jẹ lọ́hùn agbára mi ò gbé o. mọ́mí ṣẹ́rí gbogbo nǹkan ẹlẹ́mì àti ẹ ti jọ discuss and agbára ọlọ́run máa ka God is going to take care of everything. mọ́mí ẹ má ṣe ìyọnu Mami ó ní kò sí problem òun náà ṣáà understand situation tó wà nílẹ̀. òwúrò mo rí i pé ẹ ti pa ẹ ti kú àmọ́ èsì tí wọ́n fún yín ẹ ní sùúrù tí ó fi dòpin ọ̀sẹ̀ nígbà àbúrò mi bá dé lópin ọ̀sẹ̀ àájọ jókòó àá ṣàṣàrò lórí rẹ̀ ẹ mọ̀ pé èmi nìkan kọ́ la láṣẹ tí ń bẹ lórí rẹ̀ o afúnṣọ́ ni ẹ ní sùúrù. Màámi ẹ lè jẹ́ máa tẹ̀lé lọ lọ́la. sorry mi ò rò pé weekend náà pẹ́ jù. àbí torí ọjà yín ni màámi. torí ọjà bíi bó o fún kẹ́ ṣé wà torí ọjà tèmi yìí ni o mọ kàwé kì í ṣe bẹ́ẹ̀ o jẹ́ kí Kazeem dé. ó mà ga ọ ohun tó ta kókó tó ta kókó lójú wa kedere ni lójú Ọlọ́run ká máa wòye. ẹ wo àkàrà ló kù báyìí. ẹ wù yájáde ẹ wò ìyá èmi ti mẹ́kọ̀ọ́ ni. ìwọ bá mi gbé fóònù fún jẹ́ ń bá sọ̀rọ̀. Hello Àdìsá. Mo wà okay. àwọn ọmọ mi àti àwọn ìyàwó mi ńkọ́. ẹ jọ̀ọ́ ṣé Bímbọ́ Ajílẹ̀ sọ̀rọ̀ bá mi ṣàlàyé ìṣòro tí mo ní pẹ̀lú Ògúnwùsì Ẹnìtàn Ọ̀nìrìṣà fún ẹ ṣá.
kábíyèsí sọ wípé àwọn acres of land tí mo fẹ́ rà ní Ilé Ifẹ̀ ti pọ̀ jù. Ó dẹ̀ yé mi kan tí kábíyèsí ń try àti sọ because mo mọ̀ pé tèmi náà ṣe ọ́n feel bóyá mo kàn fẹ́ ra àwọn ilẹ̀ yẹn kí n abandon ẹ̀ ni. Mo ti explain fún wọn nǹkan tí mo fẹ́ fi ṣe. President àwọn oní tíátà ló pè mí wọ́n ní kí n jọ pé kí n bá wọn kọ́ film village tán lè máa fi ṣe fíìmù wọn tó máa dàbí ti àwọn ìlú òyìnbó yẹn. Mo dé láti ṣe fún wọn because mo ti promise wọn pé màá ṣe. Okay. Ìwọ bá mi bá kábíyèsí sọ̀rọ̀ nǹkan tó bá sọ fún mi gbọ́ ṣùgbọ́n all right there o ṣe. Mr. Olú. Ẹ káàárọ̀ wọn. Ẹ mà káàárọ̀. Yes ma. Ṣé èyí ni appointment mi àti yín ṣá? Bẹ́ẹ̀ ni ma. Okay, ẹ máa fún mi ní wákàtí díẹ̀ ṣùgbọ́n. Oh, kábíyèsí. Kábíyèsí o. A kó àṣeyẹ ọjọ́ kábíyèsí. Oyè amọ́rí. Àṣẹ kábíyèsí. Àṣẹ Ìdùmarè. Ohun táwọn kan ò ní mọ̀ o, àwọn kan ní wọn ò mọ̀ lò. Tibitire ládàlẹ̀ ayé ẹ má jẹ́ kó bí ra rẹ̀ ẹ má jẹ́ kan sọ́nà ni o. Ìyá Taoridi. Ohun tó ta kókó o tó ta kókó Ìyá Taoridi. lójú wa kedere ni lójú Àwa Ọlọ́run. ẹ̀rà Ní ọkọ mi. ẹ̀sùn Ṣàlàáfíà ni. àdúgbò mà Ìyá rẹ̀ ń kọ́. wọn ò sí ilé. Dákun kọ̀ mi. Bá ń wọlé kẹ fún mi ní epo èbó díẹ̀. Bá ń yẹ̀wò ó káàrí kí n fi parí ní tí mo gbélé náà ni dákun. Ó ti tán wà. Inú ìdáná yín kọ́ bá ń ro díẹ̀ fún mi. Wọ́n wà ló ti tán tí ò bá tán ni màá fún yín á ti lo gbogbo ẹ̀ tán. Ta ló lè tún kó má dá ẹ jẹ́ ká tọ́jú òbí wa wọ́n jìyà lórí wa. Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló máa mọ̀ Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló máa mọ̀ ohun tí wọ́n ń sẹ́nìkan kedere. Káàrí ọkọ mi ò ṣeun bó bá di ìrọ̀lẹ́ bí mo bá darí dé látọjà wọ́n ràn mọ̀ sí ọ. Ọmọ yín wo lẹbi tẹ́ ẹ fẹ́ rán sí mi ẹ dákun ẹ bá ń gbẹrun jàre ṣé mi mo kó bá yín ni ṣe fẹ́ kó bọ́rọ̀ ajé tèmi ni. Fèyí Sara lẹ́nu rẹ sí mi. Tí mo fi gbọ́jà mi ẹ dákun mo ṣẹ̀ sílé epo dé ni o ẹ mọ̀ kókó tàbá mi. Ní mi. Ẹ̀gbọ́n mi. Kàsí. Sí ò sí nǹkan. Kàsí wọn. Tó ọjà àwọn ìmúra lọ́wọ́ rẹ̀ ló bá mú mi bú o. Lọ́wọ́ eléyìí tí ì ṣe pé mo ti ráfù tí wọn ò rèlú èbó èmi rà lọ ẹ. Bàfin náà ni. Ìgò mélòó? Kójúgò kan. Ìgò kan. Èló lowó rẹ? 20 náírà 9 lowó mi. Ọmọ àlè àárín ilé. Ń gbà ìgbowó ẹ torí ń tọ́ fẹ́ kú kalẹ̀ ní ẹlẹ́nu bíi lámbébé páńpẹ́ tọ́ kétùrù bí ọ̀fọ́n ọlọ́mọ tó ń wó hàn bí ẹni arọ̀ lóye eléri ibú awáyé mọ̀rẹ́ níjọ òjò wèrè tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ kékeré ní tí ìbọn lọ ọ̀pá ní ọ̀pá ìyá láyẹ ọ̀sẹ̀ gbọ́n mi dúpẹ́ dé abẹ́ ìyá láyà ẹ̀ ẹ̀gbọ́n mi ẹgbẹ́ gálọ́ọ̀nù kan. Owó ń bẹ ní. Bá ń gbé gò kan mi gò kan mi. Bá ń gbé gálọ̀nù náà wà. Bá ń gbé gò kan kò sì mú ṣéǹjì wá. Bá ń gbé gò kan mi. Ẹ jẹ́ ń ta gálọ̀nù. Bẹ́ẹ̀ kúrò ní àbí tá a fẹ́ rí ọ. Bá ń gbé nǹkan mi. Mú ṣéǹjì wá kò sì jẹ́ pé. Ohun táwọn kan ò ní mọ̀ o àwọn kan ní wọn ò mọ̀ lò tibitire ládàlẹ̀ ayé ẹ má jẹ́ kó bí ra rẹ̀ ẹ má jẹ́ kan sọ́nà ni o. Ó mà ga ọ ohun tó ta kókó o tó ta kókó lójú wa kedere ni lójú Ọlọ́run ká máa wòye. Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló mọ̀ ohun tí wọ́n ń sẹ́nìkan kedere ni lójú Ọlọ́run eléyìí tún yà mí lẹ́nu. Ìwà wo lẹ́kọ̀ọ́ sí òbí ohun tó bá wọn lómi ṣàkóyá ayé ọmọ. Bẹ́kún kọ pélé ta ló lè sọ ó bá kàbàjá ta ló lè mọ̀ àfàmàwò márò tí ò gbọ́dọ̀ wí. Eléyìí gàgàrà ó ta kókó ta ló lè tún.
má dá kò má dá kò má dá kò má dá ẹ jẹ́ ká tọ́jú òbí wa wọ́n jìyà lórí wa. Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló máa mọ̀ Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló mọ̀. Gbogbo nǹkan ẹ rọra. Orí mi o. Ẹ̀gbọ́n mi àbí torí ẹ̀wà ilẹ̀ fi lọ́ra bá fín. Torí rẹ̀ ni. Ẹ fájúnú ẹ mọ́ sunkún mọ́ wọn ó pe bílíkì wọn ó ránṣẹ́ pe bílíkì nìsín pé kó lọ bá iná kà wá tó bá bá iná kà nìsín ẹ kàn jẹun ni ẹ má sunkún ọlọ́run ní jẹ́ rọ́nà ẹ̀kún. Àkàbò mo bá ní kí wọ́n lọ rè rákà fún mi kò sẹ́kọ̀ọ́ tí ìwé jẹ́. Àgbẹ̀dọ̀ èyí tẹ́ ń sẹ̀dẹ́ ẹ̀kọ́ lẹ́ẹ̀ní lẹ́kọ̀ọ́ tẹ́ ìjẹ àkà. Láti bí ijọ́ mẹ́ta nísìnyí ò mọ ṣúkọ àwọn èèyàn wọ̀ kọ́ mọ́ rẹ̀ kọjá lọ́wọ́ mi mọ́ torí ẹsẹ̀ tí ń dùn mí náà ni. Ó dáa bó bá rí bẹ́ẹ̀ wọn ó pè wọn bá ń roka bí wọn bá bá ń roka tẹ́ ẹ fọ́ yọ jẹ́ pàkílẹ̀ ẹ̀sùn bí ọmọ ẹ̀yìn eégún ẹ má sunkún mọ́ ọlọ́run ní jẹ́ rọ́nà ẹ̀kún ẹ má sunkún mọ́ ẹ̀gbọ́n mi ẹ má sunkún kankan. Kasim kí ni Fúnkẹ́ sọ pé mo ṣe fún un gan-an kí lẹ̀ṣẹ̀ mi lọ́dọ̀ rẹ̀ tó fi àjọlówó tán tó gbàgbé ìfisí ayé kí mo ṣe. Ohun táwọn kan ò ní mọ̀ o àwọn kan ní wọn ò mọ̀ lò tibitire ládàlẹ̀ ayé ẹ má jẹ́ kó bí rárẹ̀ ẹ má jẹ́ kan sọ́nà ni o. Kasimu ṣó yẹ kí Fúnkẹ́ odò lówó tán kó wá gbàgbé mi ìyá rẹ̀ gbàdúró ìyà tí mo jẹ lórí rẹ̀. Àǹtí mi ẹ má sunkún mọ́ ọlọ́run ní jẹ́ arọ́rọ̀ ẹ̀ kó nínú ilé yìí bílíọ̀ lábá tí ń mọ́ báyìí èmi lẹ́ kọ́kọ́ jírí yìí mú ìrè kọ́ torí gbogbo ń tí ń ṣẹlẹ̀ láti jẹ́ yìí ń tẹ̀yìn ní o mo mọ̀ lé Fúnkẹ́ lẹ́kọ̀ọ́ kódà àwọn obìnrin mi méjèèjì ní ẹ̀ mọ̀ nínú ilé rẹ̀. Kasimu ṣó sì dá bẹ́ẹ̀. ẹjọ́ mi kọ́ kọ́ láwọn kan ní ẹ̀ta lólobó wípé egbò àdáàjì náà mú yín wípé dúgbò àdáàjì náà tó sì mú yín ó ní máa rùn sùn bí sìgá panadà àbókù ẹran ni ó sì ti pè mí ó ní bọ̀dá Kasimu mo ní ẹ̀rín olóṣèmí pa ó sì mí po ó ní má mú ya Fúnkẹ́ dọ́dọ̀ ọ̀hún lẹ́kọ̀ọ́ mo ní mo gbọ́ èèyàn sì gbọ́dọ̀ tàpá síbi tí wọ́n ti ń jẹ́. Fúnkẹ́ wí bá ń fọ́. Bí n bá parọ́ mọ́ lájọ bí òbí mi. Ẹlẹ́dàá mi kí mo ṣe tó sì jẹ́ pé torí ọmọ yìí náà ni mo ṣe dá láàbò ara pẹ̀lú egbò àdáàjì náà yìí. Àǹtí mi ẹ káàárọ̀ o Kẹ́hìndé ńlẹ̀kẹ́jẹ́ á lọ lókù ọ̀nà Èkó ìṣèrin tòsí àǹtí mi. Ó máa ṣe o. Àǹtí mi. Ikú ọmọ ní ń pa ìtàlẹ̀ o. Ẹ má mà ṣerú èyí. Ẹ wo ìyá tó dáa. Ìyá tó ṣe ọmọ. Àǹtí mi. Ikú eléyìí ò máa yá. Ẹ má mà ṣe báwọn. Ẹ má ṣe báwọn o. Àǹtí mi. Nǹkan dé o. Ọlọ́run o ẹ̀gbọ́n mi rẹ́lẹ̀ òní àká
àǹtí mi rèlè òní àkàn kò sí káàsẹ́ kò sí káàlẹ́ kò sí ìsinmi kárọ̀ọ́nà ìwé ẹ̀gbọ́n mi rèlè òní àkàn marílì o lábí ntọ́ ẹlẹ́kẹ́dẹ́ o táwọn ilé ẹgbà mi o ìkúlẹ̀ abiyamọ ọlọ́wọ́ àṣẹ lóòótọ́ ni ikú máa fara ẹni tí ó pa á àṣẹ òótọ́ ni. kí ló wá ṣẹlẹ̀. àṣẹ òótọ́ ni ikú máa fara ẹni tí ó bá pa á. lé àná aago 11 mo tó kù ní àyín tí n bá ní mo fẹ́ máa lọ ẹgbẹ́ mi ó pe mẹ́yìn lọ bí n bá ní mo fẹ́ máa lọ ẹgbẹ́ mi ó pe mẹ́yìn lọ. kí ló wá ṣẹlẹ̀ nígbọ̀n ni ẹ mọ̀ lọ. àṣàjọ ń dámọ̀ràn gbogbo bí a ṣe rìn lónìí àṣírọ́ ni. nígbà wọn wọnú ilé láàárọ̀ yìí àǹtí mi ti kú o àǹtí mi kú o tí ó sì. kò sí yàn mò ń bọ̀. Ẹ̀mí rẹ̀ lè òní àkẹ́. Ìyá Ìyábọ̀ bó o ní. Ilẹ̀ ń jẹ́ èèyàn báà ló ṣe rí o mo gbé wọn ní ẹsẹ̀ báyìí wọ́n sì mì dé orí. kọ́sẹ̀ ìkọ́sẹ̀ ibò wà lọ́fẹ̀ẹ́ abẹ́ ṣe báyìí ṣé ti pé hàn. Ó ga o lóòótọ́ ni kábíyèsí. Ó ga o ìyá Fúnkẹ́ ti kú. Ikú ọmọ pa ìtàlẹ̀. A lọ Èkè ọdún sí gbàgede ewúrẹ́ fi jẹ. Bẹ́ẹ̀ni agbègbàdo òjò ṣáájú bá àgbàdo gbórí kábíyèsí ẹyẹ òjò gbúyẹ. Àtẹni jẹ wọn mọ́ àti tí ò jẹ wọn mọ́ kò sí tó lè escape kú ikú náà ni. Ikú ìṣáà. Ọ̀dà ṣé Fúnkẹ́ ti gbọ́? Kábíyèsí kò dá mi lójú kó ti gbọ́. Báyìí ẹ ṣọ́ pé kò sẹ́nibọ̀dì tó ti sọ fún. Mi rò bẹ́ẹ̀ kábíyèsí. Ní kí n dọ́dọ̀ yín ká tó mọ ohun tí a lè ṣe sí. Ok nítorí àti Fúnkẹ́ kọ sí ìlú kábíyèsí àti ètò kọ sí ààfin fúnra rẹ̀ ó ti gbọ́ o kò gbọ́ o àpètùtù kábíyèsí máa pe àjí ẹ wá èèyàn kan kúra mo fẹ́ kẹ́ ẹ lọ sọ fún bẹ́ẹ̀ ni thank you. Ọ̀dà kábíyèsí. Thank you. Kábíyèsí. Oh no problem no problem. Bẹ́kún kọ pélé ta ló lè sọ ó bá kàbàjá ta ló lè mọ̀ àfàmàwò márò tí ò gbọ́dọ̀ wí. Eléyìí gàgàrà ó ta kókó ta ló lè tú. Kò má dá ẹ jẹ́ ká tọ́jú òbí wa wọ́n jìyà lórí wa. Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló máa mọ̀ Ọlọ́run ló máa mọ̀ ohun tí wọ́n sẹ́nìkan kedere lójú Ọlọ́run eléyìí tún yà mí lẹ́nu. Ṣínà ìràwọ̀ bóyá lẹ́kọ̀ọ́ sí òbí ohun tó bá wọn lóbi ṣàròjà àwọn ọmọ ẹni bá ṣòun ẹnìkan ò ṣe rí ábígbẹ̀yìn bó ti máa rí màmá ṣe lógún mọ́mọ́ o ṣe ohun tó ń bẹ níbi ọ̀rọ̀ yóò ká má kánjú pinlẹ̀ ọ̀la àkànjú wa yàwó ẹ dákun òun kò ní lọ ẹni bá ṣòun ìkọ̀kọ̀ yóò padà dára ẹlẹ́bi ni ṣẹ́ẹ̀rì gbẹ̀yìn o. Ọlọ́run ló mọ̀ o. ṣẹ́ẹ̀rì gbẹ̀yìn o. Ọlọ́run ló mọ̀ o. ohun tí wọ́n sẹ́ni kan kedere lójú Ọlọ́run eléyìí tún
mí lẹ́nu ìwà wo lẹ́kọ̀ọ́ sí òbí ohun tó bá wọn lómi ṣàwọ̀jà ayé ọmọ. ọ̀rẹ́ mi bá mi ti lọ. Bá mi ti lọ. Kí ló ṣe wọ́n? Ọlọ́run ló mọ̀ ọ́, Ọlọ́run ló mọ̀ ọ́, ohun tí wọ́n ń sẹ́ni kan kedere ni lójú Ọlọ́run eléyìí tún yà mí lẹ́nu ìwà wo lẹ́kọ̀ọ́ sí òbí ohun tó bá wọn lómi ṣàwọ̀jà ayé ọmọ. Ohun táwọn kan ò ní mọ̀ o àwọn kan ní wọn ò mọ̀ lò tibitire ládàlẹ́ ayé ẹ má jẹ́ kó bí rárẹ̀ ẹ má jẹ́ kan sọ́nà ni o. Ó mà ga ọ ohun tó ta kókó o tó ta kókó lójú wa kedere ni lójú Ọlọ́run ká máa wòye. Ọlọ́run ló mọ̀ ọ́, Ọlọ́run ló mọ̀ ọ́, ohun tí wọ́n ń sẹ́ni kan kedere ni lójú Ọlọ́run eléyìí tún yà mí lẹ́nu ìwà wo lẹ́kọ̀ọ́ sí òbí ohun tó bá wọn lómi ṣàwọ̀jà ayé ọmọ. Kí ló ń pa ẹlẹ́kùn? Mọ́mí ò ń ṣọmọdé mọ́ náà. Ìyá tó lè bírú àwa yìí ti kọjá ẹni tá a kú téèyàn ẹ̀ṣẹ̀ máa sunkún bó ṣe ń bara jẹ́ ẹ̀. Àbí ò ń rò pé àsìkò tó yẹ kán máa jẹun ọmọ òun ni kú mú wọn lọ. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi. Mo understand ẹ̀. Ọlọ́run ló ní ìgbà àti àkókò ní kálukú wa. Ìgbà tí wọ́n máa bí wa àti ìgbà tá a máa kú. Ó ti ṣẹlẹ̀ nìyẹn. Ọlọ́run bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. You know I'm a Muslim. Àsìkò yóò dá rárá. Don't be like that. Ìyá mi ṣe wàhálà púpọ̀. Ó wáyé kó jókòó sí kó máa jọrọ̀ ikú wá mú wọn lọ. Ìyá mi kò lè yẹ kó kú sí o. This is beyond our comprehension. Ọlọ́run ló yé. Let's leave it to God. Inú ẹ̀gbọ́n nǹkan tó rẹ̀ yín sọ now. God is in control. Má sùn fún wọn. Ṣé gbọ́? Tito, stop crying. Ṣé wà lọ́wọ́ ẹ̀? I know. So just take care of it. Ẹ má sùn fún wọn ṣe gbọ́. Àwọn náà ní 1 or 2 places that fẹ́ dé ní. Àgbọ̀nì kan wá check up on you. All right, we'll be coming back. I'm gonna have food. Okay. Yes, ma'am. Báwo ni kí ni next thing to do? Actually, you know Landrode, ṣùgbọ́n ẹ dancing, a máa bẹ̀rẹ̀ arrangement. Okay. Bó ṣe gbogbo àwọn tó yẹ kó gbọ́ gbogbo wọn ti gbọ́. Everybody. Ó ní ọ̀fìfẹ́ ńkọ́ ẹ ti pè wọ́n. Everybody. Ó ṣì máa wé ńkọ́. Àwọn governors wa ńkọ́ Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá Ajímọ̀bí. A ti send invitations. Ọ̀nà Ẹ̀bù Akínlàjà ńkọ́ ẹ ti pè wọ́n. Everybody. Okay. Ọ̀nà Ẹ̀bù Ajílẹ̀sọ Bímbọ́. Okay. Akárí gbogbo wa ti sọ fún wọn bó ṣe ṣẹlẹ̀. What of Tọ́pẹ́ Àgbèyọ̀ ṣó ti wà wí ẹ̀? Kọ́kọ́ ló pè mí bá tó gbọ́. Sorry. Ọmọ ẹ wà á ń padà bọ̀. Màmá. À ń bọ̀. God. Pẹ̀lẹ́. Fúnkẹ́ má ṣùgbọ́n mi tí ì lọ. Orí ni màmí máa ti kú nìyẹn. Bẹ́gùn kọ pélé ta ló lè sọ ó bá kàbàjá ta ló lè mọ̀ àfàmàwò márò tí ò gbọ́dọ̀ wí. Eléyìí gàgàrà ó ta kókó ta ló lè tú
kò má dá kò má dá kò má dá kò má dá ẹ jẹ́ ká tọ́jú òbí wa wọ́n jìyà lórí wa. Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló máa mọ̀ Ọlọ́run ló mọ̀ Ọlọ́run ló máa mọ̀ ohun tí wọ́n sẹ́yìn kan kedere lójú Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn tó yà mí lẹ́nu. ṣínà ìràwọ̀ ọ̀yà lẹ́kọ̀ọ́ sí òbí ohun tó bá wọn lóbi ṣàwọ̀jà àwọn ọmọ ẹni bá ṣòun ẹnìkan ò ṣe rí yá mi gbẹ̀yìn bó ti máa rí màmá ṣe. Ajáwé ṣàánú bàbá Àkírùn ewé létí àṣàjì ògùn ọmọ omegbe ńlẹ àtinú sọmọ ọ̀tọ̀ lórí ọmọ àgbàdẹkẹ bọ́ọ̀tì ni ń lò mo fẹ́ lo èyí o. Fúnkẹ́ ọmọ ní ìhún o Fúnkẹ́ ọmọ ní ìhún o Fúnkẹ́ ọmọ ní ìhún o. Ìpè ayé mo pè ọ́ sí ò gbọ́dọ̀ jẹ́ tọ̀run o. Ìpè ayé mo pè ọ́ sí ò gbọ́dọ̀ jẹ́ tọ̀run o. Ní báyìí ọ̀ ní bàbá mọ́ ọ̀ níyà mọ́. Èmi Kàsímù ẹ̀jẹ̀ rẹ èmi ní ń pè ọ́ yìí o. Bọ́ọ̀ bá sùn ò gbọ́dọ̀ lè sùn. Bọ́ọ̀ bá rìn lọ ò gbọ́dọ̀ lè ó dolú ṣàlálá ṣàlálá. Bẹ́ẹ̀ sì ń bá sùn àfọ̀rọ̀ eré sísá ṣàlálá. Ṣàlálá ṣàlálá o. Bẹ́ẹ̀ fọ̀n bá sùn àfọ̀rọ̀ owó orí rẹ̀ ṣàlálá. Ṣàlálá ṣàlálá bẹ́ẹ̀rin bá sùn àfọ̀rọ̀ ẹyin ẹnu rẹ̀ ṣàlálá. Ọ̀yin ló ní ọmọ yín ẹnu mi. Àpadà ló ní ọmọ pa ẹnu mi dà. Ìwé ọlọ́yin ipa ìbàṣádà. Ìbàṣá yìí sọjọ́ ọkú díẹ̀ dọ̀la. Wọ́n pátálẹ́gùn bá dá ló sọ pé gbà látòlé lọ bí n bá béèrè nǹkan lọ́ọ̀ rẹ ìlọ́po 6 ni ẹ fún mi àbí ìlọ́po 7. Ò gbọ́dọ̀ ní ronú kankan mọ́. Ò gbọ́dọ̀ ní kíní ká téèyàn rò lọ́kàn àfi tèmi Kàsímù ọmọ Mọ́ríámù ní kọ́ máa rò lọ́kàn wọn. Pé àbàdé èṣù gbogbo tí mo sọ fún ọ lónìí ó dàṣẹ. Ó dàṣẹ. Gbogbo tí mo sọ fún ọ ó dàṣẹ. Ó dàṣẹ. Àṣẹ ń tè ìdúgba rẹ̀ ó dàṣẹ. Ọlọ́run ló mọ̀ ọ́ Ọlọ́run ló mọ̀ ọ́ ohun tí wọ́n sẹ́yìn kan kedere ni lójú Ọlọ́run eléyìí tún yà mí lẹ́nu. Ìwà wo lẹ́kọ̀ọ́ sí òbí ohun tó bá wọn lóbi ṣàwọ̀jà ayé ọmọ. Ohun táwọn kan ò ní mọ̀ o àwọn kan ní wọn ò mọ̀ lò tibitire ládàlẹ́ ayé ẹ má jẹ́ kó bí rárẹ̀ ẹ má jẹ́ kó ọmọ náà kú ọmọ náà kú Olúfúnkẹ́ Olúfúnkẹ́ dìde wá ṣòkòtò dìde wá ṣòkòtò a kì í fi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ọba ni dìde wá ṣòkòtò Olúfúnkẹ́ dìde wá ṣòkòtò ọmọ náà kú dìde wá ṣòkòtò a kì í fi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ọba ni dìde wá ṣòkòtò ọmọ náà kú dìde wá ṣòkòtò Olúfúnkẹ́ dìde wá ṣòkòtò. Àkójọ ni o ṣé kò rẹ̀ rà. Hello, Uncle Kazeem. Ló Fúnkẹ́ àbúrò mi ọ̀kadì lẹ́yìn ẹ̀sọ́ kò yí ọmọ agbọ̀nyìn ọmọ alákòótabíran lójú ogun ọmọ ìlérí ìgbòjò tó dógún lẹ́kọ̀ọ́ yìí yóò yẹ ọ́. Mo ṣe ń dé bíbá yín sí ni sà, mo ń plan láti pè yín ni. Ọ̀rẹ́ mo mọ̀ pọ́ ti dé mo mọ̀ pọ́ ti dé kọ́ wá bá mi báyìí gbégún bá ń pè ọ́ gbọ́dọ̀ dáhùn. Oh, ok, kí n máa bọ̀ lọ́dọ̀ yín ṣinṣin àbí. Bóòsà bá ń pè ọ́ gbọ́dọ̀ dáhùn lóhùn ọ̀sọ̀pọ̀ fẹ́rẹ́ jẹ́ rẹ̀ èmi rẹ̀ nípàdé ìdákọ́ńkọ́. Alright sir, máa rí yín láìpẹ́ ṣẹ́gbọ́. Alright sir. Ọ̀rọ̀ máa ṣe bí ọ̀gọ̀rọ̀ ó yẹ kó ṣùgbọ́n lọ́jọ́ Fúnkẹ́ tèmi ṣáṣẹ́ wọ́n sákò wọ́n sákò àwọn tèmi ní Chicago dọ́là náà mú dání o ọmọ fẹ̀gá ti yọ àlímọ́tì tó lọ́tọ́ wákàtí wọ́n yọ tù wọ́n bóyá nítorí Olúfúnkẹ́ bíbọ̀ lọ bẹ́ẹ̀bì ìwọ nìkan mo fẹ́ Olúfúnkẹ́ gbé wọ́kọ̀dà.
understand nǹkan tí mo bẹ̀ sọ. Ẹ gbà mí. Lady tún ti gbé ṣe ẹ̀dẹ̀. Ó tún ti bẹ̀rẹ̀. Hello. Hello, ma. Ewa. Yes, ma. Ọ̀gá ẹ̀ ń kọ́. I can't say for now, but èmi wà níbi hotel tó is very close to ibi tá a ti ṣe náwó yẹn. Fẹ́ place order fún àwọn àlejò wa ni. Ọ̀gá ẹ̀ ń kọ́. Kí ni room number ẹ̀? But ṣé kò sí mà? Má worry, má worry, má worry. All right. All right. So where are you going? Try not to understand now. Understand, Kelly. Ọ̀rẹ́ ló ń pè mí náà. Ọ̀rẹ́ mi ń pè é. Tí o ṣé òun nìkan ló ń dáyé fún ni? Kí ló mí? Ó ṣàyẹ̀ bí yín ń pè mí léraléra. Níbo ni mo fẹ́ sọ fún pé mo sùn? Sọ fún wa lọ́dọ̀ mi. No, ní impossible now. Jọ jẹ́ kó possible. Please. Jẹ́ kó possible. Kò lè work. A ní kó jẹ́ kó work. Kò lè possible lálẹ́. Ìwọ náà ṣàlẹ̀ tó ń fẹ́ ń gbà yẹn. Bọ̀ ṣé ìwọ náà ti gbàgbé pé àti wáyé olùnàgbọ́n yìí méjèèjì kó ṣẹ́yìn mìíràn? Èmi náà ta sí ń gbà yẹn náà ò rí tèmi rò náà. Well, lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti wá rí ti ẹ̀rù olórùka fẹ́ gbórùka. Not tonight, no. There's nothing new under the sun. Ayé ìṣeré ẹ̀ man. Huh? I gotta go, man. She's not going nowhere. Yes, who is that? Tani. Ṣílẹ̀kùn fún mi. Tani. Oh, Fi. Fi. Ṣílẹ̀kùn fún mi, àbí tí ń dùn ẹ́ ni. Oh, really? Well, nǹkan tó fẹ́ rí lélẹ̀, ó dẹ̀ ti rí náà ni. Fúnkẹ́, bó kí ló máa ṣe ẹ náà? Tó bá ti wù mí láyè ló máa wùn ẹ́. Fẹ́yìn, ṣé o realize pé yàrá mi ló wà ẹ́? Má pariwo lé mi lórí ṣùgbọ́n. Don't shout. Mo ń pariwo. Yeah. Mi blame ẹ. O ní fault at all. Ọkọ wa, ẹ já lọ. Wá, darling, má rò pé agbára ẹ ló pọ̀ tó yẹn. Mo kàn hàn náà ẹ torí pé o tẹ̀lé mi wá ṣe pàtẹ́ ni. And don't forget pé Fawaz tá à ń sọ̀rọ̀ ẹ̀ ọkọ rẹ̀ kì í ṣe ọkọ. Fúnkẹ́, o ní story. Ó máa ń sọ story dáadáa tó máa ń dùn mọ́ ọmọdé sí. Kí ni business ẹ pẹ̀lú yẹn? Oh, business mi because Fawaz toy everybody. Yeah. Kò ṣe toy ń gbà yẹn. Tó bá jẹ́ nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn. Ó dàbí pé wọ́n ti disappoint yín lálẹ́. You can have him tonight. Fawaz, see you later.
Fúnkẹ́. Bàbá. Ọmọ sọ wá jìn. Bàbá ó wà. Èmi àtẹ̀dí kọ́kọ́. Ẹ jọ ṣé lè lẹ̀ wá? Ilé mo wà. Ẹ wo èmi ò sí around o àmọ́ mo ń bá bàbá yín sí bàbá. Ó dà mọ́ pẹ́. Mo dàrú màá bá yín sí ṣẹ́gbọ́n. Mo dàrú ẹ gbà mí o. Bàbá ẹ jọ̀ọ́ ẹ bọ́ta bàbá. Ẹ jọ̀ọ́ ṣàánú mi bàbá ẹ ṣàánú mi. Bàbá ẹ wò bí mo ṣe ń làágùn lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo rí àpẹẹrẹ ẹ̀jẹ̀ tó ń sun lọ́wọ́ mi bàbá ẹ ṣàánú mi. Bàbá ẹ jọ̀ọ́. Ibo ló ti jẹ èèwọ̀? Èèwọ̀ bàbá mi ò jẹ èèwọ̀. Ló jẹ èèwọ̀ bàbá. Ẹ̀yin alálẹ̀. Ẹ fi hàn mí. Mo fẹ́ mọ ibi tọ́mọdé yìí ti jẹ èèwọ̀. Fúnkẹ́. Bàbá. Ibo nìyá rẹ wà báyìí? Bàbá, èyí ló pọ́jọ́ keje tí ìyá mi ti kú. Ó kú, ó fún mi gbọ́. Ó kú, ó fún mi mọ̀. Bàbá kò rí bẹ́ẹ̀. Pàjáwìrì tó já sí ni ò jẹ́ kí n mọ bí mo ṣe máa plan ara mi bàbá. Ó ti dá. Ṣé o sá ti sìn? Àti sí wọn, èyí náà ṣe ayẹyẹ ìkẹyìn fún wọn. Mo ti sí ìyá mi bàbá, mo ti sí wọn. Orí rẹ ti burú. Ìyá rẹ kú láti jẹjẹ. O ò jẹ́ kí n gbọ́. O sì ti sín. Ó ti jẹ́wọ́. Ó ti jẹ́wọ́. Lọ́nà wo? Ẹ ṣàmọ̀ wípé èmi nìkan ṣoṣo ni ìyá mi bí. Dájúdájú èmi náà ni màá sin wọn bàbá. Ta ló ra aṣọ màtí tẹ́ fi sí? Kí ló ń jẹ́ màtí mi mọ́? Aṣọ tẹ́ fi yí aṣọ funfun. Níwọ̀n ìgbà tó jẹ́ pé èmi nìkan ṣoṣo ni ìyá mi bí. Dájúdájú èmi náà ni màá ra aṣọ tó máa fi sí wọn. Kódà kò sí tí wọ́n fi sí wọn gan. Ìlú òyìnbó ni mo ti rà tó bá mi gbé wá sí Nàìjíríà bàbá. Orí rẹ ti burú. Ìwọ ló ra màtí. Ìwọ ló tún ránṣẹ́ sí ìlú òkèèrè nílùú èbó. Pósí tiẹ̀ ó fi gbé ìyá rẹ sí kòtò. Ìwọ ló tún. Ó ti mọ̀ pé orí rẹ ti burú. Ṣé mi fà ẹ́ létí ní ìgbà tí o wá sí ọ̀dọ̀ mi fún àjò pé o gbọ́dọ̀ jẹ́ kí ìyá rẹ kó nánú owó tí a ṣe fún ọ àjò owó tá a ṣe fún ọ bí kò gbọ́dọ̀ ná kọ́bọ̀ bẹ́ẹ̀ o wá múnú owó yẹn òun ra màtín òun ra pósí òun. Mi ò kówó lé màá mi lọ́wọ́ mo ra nǹkan fún mo ra nǹkan tó fi síwó ni bàbá mi ò kówó lé wọn lọ́wọ́ bàbá. O ti káre o mọ̀ pé o ti jẹ ègúnmọ́yánù o ti jẹ wọ o ti jẹ wọ. Bàbá ẹ dákun ẹ ṣàánú mi bàbá ẹ má wò mí ràn bàbá ẹ jọ̀ọ́ bàbá ẹ jọ̀ọ́ ṣe kò sí solution ni. Solution? Bẹ́ẹ̀ni. Òun ló jẹ́ àtúnṣe. Àtúnṣe bàbá. Àtúnṣe ni mo fẹ́ bàbá. Mo ń gbọ́ bàbá. Ọ̀nà àbáyọ tó lè wà nínú kó lọ jẹ́wọ́ pé ìwọ ló fi ìyá rẹ ògbówó àbí kí ẹlẹ́dàá olódì rẹ kó yàgò bá faramọ́ bẹ́ẹ̀. Mo faramọ́ kankan nu méjèèjì. O faramọ́ kankan. Bẹ́ẹ̀ ni bàbá. Wọ́n ní kójúmọ́ rẹ̀ bí ẹsẹ̀ lóògùn ẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá. Wà á gbéra nísìn lọ sí ìlú yín. Wà á fi ẹsẹ̀ rìn lọ sí ìlú yín láti lọ jẹ́ fún àwọn mọ̀lẹ́bí wípé
ìyá mi tó kú èmi mo lò ó tí mo fi ṣe oògùn owó. ìyẹn ń kọ́. ẹ jẹ́ sílẹ̀ bàbá mi síta kò ṣeé sọ. bàbá ẹni kì í lọ jẹ́wọ́ nìyẹn bàbá mi ò lè jẹ́wọ́. ẹ jẹ́ má jẹ́ ká ṣírí mi tù bàbá ẹ ṣàánú mi bàbá ẹ jọ ẹ ṣàánú mi. máa gbọ́ fóònù rẹ ń kọ́. bàbá fóònù mi ní fóònù mi rèé bàbá. àti bàtà ẹsẹ̀ rẹ tó fowó ẹ̀jẹ̀ rà. aṣọ ọrùn rẹ nìkan la yọ̀ǹda fún ọ torí pé ìhòòhò ló wáyé àlẹ́ ní kó o mọ̀ wọṣọ lọ ìhòòhò ló wáyé àní kó o fi ìhòòhò lọ sílùú yìí. gbogbo ohun tí o fi owó ẹ̀jẹ̀ rà kìí ṣe tiẹ̀ ìtumọ̀ rẹ̀ nù. bàbá ìjọ tí mo bá gbọ́ yíyẹ dáadáa ẹni kì í fi ẹsẹ̀ mi méjèèjì kí n fi rìn lọ sí ìlú wa ní Bayero lẹ́gbẹ̀ẹ́ dẹ. bàbá wèrè ló lè fẹsẹ̀ rí gbogbo ọ̀nà yẹn bàbá bí ó ṣe wèrè bàbá ẹ jọ̀ọ́ bàbá ẹ ṣàánú mi bàbá ẹ jọ̀ọ́. tí o lè yọ ọ́ nínú wàhálà tó wà ní àwọn alálẹ̀ ní kí n sọ fún ẹ mo sì ti sọ. kò sátúnṣe mi bàbá. ẹni bá ṣohun ẹnìkan ò ṣe rí yá gbígbẹ̀yìn ló ti máa rí màmá ṣe lògùn mọ́mọ́ o ṣe ohun tó ń bẹ níbi ọ̀rọ̀ yóò ká má kánjú pilẹ̀ ọ̀la àkànjú wa yàwó ẹ dákun òun kò ní lọ ẹni bá ṣohun ìkọ̀kọ̀ yóò padà dára ẹlẹ́bí ni. ṣé mo fi ń dáná àbí tí mo fi jọ́kùn yìí. kò sọ̀rọ̀ fẹ́ láàrin èmi rẹ̀ bó bá ṣe pọ́rọ̀ fẹ́ wà láàrin èmi rẹ̀ èyí ń yàtọ̀ àmọ́ bí o ti sọ̀rọ̀ fẹ́ láàrin èmi rẹ̀ bí n bá ń tẹ̀lé ọ káàkiri tájọ ń jó káàkiri ìtumọ̀ mi ni ó ní. àṣé wáyé ni kò ṣe ń pànìyàn o àfojú ojú ọ̀run ó dúdú biribiri àfojú wọlé ó dákọ́ ìkéṣe àwọn wa a ò rí a ò sì erí ti gòkè lọ fúnkẹ́ ti lọ ó dìgbà ó dìgbére ó àrínàkó. ikú dóró ọ̀run ó láre bọ̀ wò ikú dóró ọ̀run ó láre bọ̀ wò ọ̀run ò dàbí ọjà ń bá lọ wéré ń bá lọ látòwúrọ̀ máa dé lálẹ́ ikú dóró ọ̀run ó láre bọ̀ wò ikú dóró ọ̀run ó láre bọ̀ wò ọ̀run ò dàbí ọjà ń bá lọ wéré ń bá lọ látòwúrọ̀ máa dé lálẹ́ ikú dóró ọ̀run ó láre bọ̀ wò kí ló padàn o omi ajá lólo kí ló padàn o omi ajá lólo kí ló máa padàn o omi ajá lólo kí ló padàn o omi ajá lólo kí ló máa padàn o omi ajá lólo abẹ́kú omi ajá lólo abẹ́bẹ́ o omi ajá lólo abẹ́kíní kan kádàrá omi ajá lólo èyí lè omi ajá lólo èyí máa lejò omi ajá lólo. ọlọ́run ló máa mọ̀ ọlọ́run ló mọ̀ ọlọ́run ló máa mọ̀ ohun tí wọ́n sẹ́yìn kan kedere lójú ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn tó yà mí lẹ́nu ṣínà ìràwọ̀ bóyá lẹ́kọ̀ọ́ sí òbí ohun tó bá wọn lóbi ṣàròjà àwọn ọmọ ẹni bá ṣohun ẹnìkan ò ṣe rí ábígbẹ̀yìn bó ti máa rí màmá ṣe lògùn mọ́mọ́ o ṣe ohun tó ń bẹ níbi ọ̀rọ̀ yóò ká má kánjú pilẹ̀ ọ̀la àkànjú wa yàwó ẹ dákun òun kò ní lọ ẹni bá ṣohun ìkọ̀kọ̀ yóò padà dára ẹlẹ́bi ni ṣẹ́ẹ̀rì gbẹ̀yìn o ọlọ́run ló mọ̀ ṣẹ́ẹ̀rì gbẹ̀yìn o ọlọ́run ló mọ̀ o.
sẹ́nìkan kedere lójú ọlọ́run eléyìí tún yà mí lẹ́nu ìwà wò lẹ́kọ̀ọ́ sí òbí ohun tó bá wọn lómi ṣàwọ̀jà náà.